Ọpẹ́ ni fọ́lọ́run ọba tó láyé, ọba tó lohun gbogbo tó dẹ̀ ń so ohun gbogbo. A máa dúpẹ́ fún Ọlọ́run ọba Elédùmarè, a dúpẹ́ fún ẹ. Kábíyèsí Ọlọ́run, ọba mi òkè, ọba tó gbọngbọ́n, ọba tó jẹ́ pé òun náà ni a máa yìn. Ọlọ́run ọba Elédùmarè, a máa dúpẹ́ fún ẹ. Ọlọ́run, a kú àtàárọ̀. Mú kí gbogbo àwa aláwẹ̀ pátápátá tí à ń gbààwẹ̀ nílé lóko lájò lẹ́yìn odi pé a kú ìtúnu. Àwọn ẹlòmíì ò tí ì túnu báyìí, àwọn ẹlòmíì ti túnu tipẹ́. Gbogbo wa ni a kú àwẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí débi tó yẹ kó dé àti ibi tó yẹ kó kàn. Ẹ bá mi pín ètò yìí, ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ rí pé mi náà ni ọmọ yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́. Mo kí bàbá mi Professor Bánjí Akíntóyè, mo kí yín bàbá. Àlàáfíà tó péye, ẹ̀mí gígùn tó péye kó máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Bẹ́ẹ̀ ni mo wá fi bí mo ṣe ń kí yín, mo fi kí bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́, a kí yín. Afọláyín kí bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ akíkanjú, Chief Sunday Ìgbòho Òòṣà, ọmọ aládìkún, ọmọ ládéládè ládé Aláàfin Ọ̀ládé, adé aládìkún lágbà fún Aláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni mo kí yín dáadáa, owó bàbá dámì. Mo fi ọgbọ́n, mo fi òye, mo fi kí yín lọ́pọ̀lọpọ̀. Mo fi ilẹ̀ Yorùbá, mo wá fi kí yín. Mo wá kí ẹ̀yin bàbá, ẹ̀yin èèyàn tó wà nínú èèyàn, ẹ̀yin èèkàn tó wà nínú èèkàn, ẹ̀yin tó ṣe pé Ọlọ́run Elédùmarè àwọn ni wọ́n ṣe sábàbí, lọ́lọ́run lò gẹ́gẹ́ bí sábàbí láti fi tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́ bá mi pín ètò yìí. Ọ̀rọ̀ tí mo sọ yìí, ọ̀rọ̀ tí ó ṣe díẹ̀ ni. Ọ̀rọ̀ tèmi a máa yà láti ibìkan bọ́ síbìkan ni. Mo dúpẹ́ gbogbo àwọn tó wà ní diaspora káàkiri lórí wípé lórí ìgbìyànjú kí orílẹ̀-èdè Yorùbá kí wọ́n lè dúró káàkiri àgbáláyé. Mo wá kí gbogbo àwọn ẹni tó wà nílé náà, àwọn àgbààgbà tí wọn ò fẹ́ kó bàjẹ́. Mo kí gbogbo ẹ̀yin alátúnṣe, mo kí gbogbo ẹ̀yin má jẹ́ bàjẹ́ pátápátá láti òkè òkun ni délẹ̀ Yorùbá. Mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ̀yin má jẹ́ kó bàjẹ́. Mo fi Ọlọ́run ọba tó láyé, mo fi kí yín. Mo fi títóbi rẹ̀, mo fi yìn yín. Ẹ ṣé lórí oore, lórí ìgbìyànjú, lórí ọ̀rọ̀ Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o. Bẹ́ẹ̀ ni a máa dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin má jẹ́ kó bàjẹ́, gbogbo yín la dúpẹ́ fún. Ẹ̀yin má jẹ́ kó dàrú, gbogbo yín la kí lọ́pọ̀lọpọ̀, la tún fi Ọlọ́run ọba tó fi ń kí yín. Ẹ̀yin náà la lè ké pé, ẹ̀yin la lè yìn. Ẹ̀yin ni ẹni tá a lè sáré sọ pé bóyá a nígbà tí pè yín. A dúpẹ́ o. Kì í ṣe nítorí nǹkan kan, torí pé ẹ fẹ́ kó bàjẹ́ ni, torí pé ẹ fẹ́ kó dàrú ni, torí pé àtúnṣe lẹ̀ ń fẹ́ láàrin wa, àtúnṣe lẹ̀ ń fẹ́ nínú ìlú.
kó má bàa bàjẹ́. Ẹ gbọ́, àtúnṣe yìí òun náà ló ṣe kókó o. Kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin náà pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Mo á fi Ọlọ́run ọba mi ọba tó láyé, kábíyèsí Ọlọ́run, mo fi ń kí gbogbo yín pátápátá, nítorí pé Ọlọ́run ọba náà, ọba tó yẹ pé òun náà ló ti ń bẹ. Ẹ jọ̀ọ́ bá mi ṣe ètò yìí torí wípé ó yìí níbi tá à ń lọ. Ẹ gbọ́ mi yé torí pé ó ṣe kí ni o, ó níbi tá à ń lọ. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kó bàjẹ́ débi pé ẹ rí pé ẹ parí gbogbo tó wà nílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín o. A fi Ọlọ́run ọba tó láyé, a fi dúpẹ́ lọ́wọ́ yín. A fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan pátápátá, a fi dúpẹ́ lọ́wọ́ yín o. Kò ní bàjẹ́ fẹ́yìn náà pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Kò ní bàjẹ́ fún yín nígbà kankan, nítorí pé àtúnṣe òun lẹ wá o. Gbogbo bẹ́ẹ̀ ṣe wá wá àtúnṣe, kò ní bàjẹ́ nígbà kankan. A dẹ̀ máa dúpẹ́ fún yín ní gbogbo ìgbà ni, nítorí pé ẹni yìí, ẹni ẹ̀yẹ ni yín. Ẹ gbọ́ mi yé torí mo fẹ́ ká mọ̀ wípé kì í ṣe eré ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àbí kí Ọlọ́run ọba tó láyé kó wà pẹ̀lú wa, nítorí pé àsìkò tá a wà yìí, àsìkò ìfẹ́ ni. Àsìkò tá a wà yìí, àsìkò tó jẹ́ pé a ní ìdí ara wa. Ẹ gbọ́ mi yé, a ṣe kí ni o, a ní ìdí ara wa ni. Àsìkò tá a wà yìí, mo kí ìyá mi àṣà àti ṣe, mo kí yín lọ́pọ̀lọpọ̀. A wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ̀ ti jẹ́ kó bàjẹ́ rárá nínú ayé. A dúpẹ́ o. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Kò ní bàjẹ́ nígbà kankan. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó bàjẹ́. Ẹ̀yin ìyá mi nílé lóko, abẹ́ rí pé ó dùn bí nígbà tí a bá ti lo ìfẹ́, nígbà tí a bá ti wà pẹ̀lú ìfẹ́, nígbà tí a bá ti fi ìfẹ́ lò, a máa tètè kúrò nínú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ wo ìjẹta mánàá, ẹ wo àwọn ẹni tí wọ́n jí gbé lÉkòó. Wọ́n jí àwọn èèyàn gbé. Mo kí yín màámi àṣà àti ṣe, mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ bá mi follow wọn. Ẹ bá mi follow wọn. Àṣàkẹ́ TV ní YouTube, ẹ bá mi follow wọn. Ẹ bá mi subscribe sí. Ọ̀rọ̀ yìí tí mo wá sọ, mo fẹ́ kí gbogbo yín kí ẹ jẹ́ ká múra gírí, ká fi ìfẹ́ lò láti rí pé a tẹ̀síwájú. Ẹ jẹ́ ká múra láti rí pé a tẹ̀síwájú. Nígbà tí wọ́n ti bá wọn yanjú aáwọ̀ tó wà nílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwa Yorùbá, a nídìí àti bára wa jà. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. A nídìí àti bára wa ṣe jàgídíjàgan àbí nǹkan kan. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Ihun tí ò yé ẹ jẹ́ ká láyé wa. Ìfẹ́ la nídìí. Àwọn aráabí ti gbalẹ̀ already. Àwọn aráabí wọ́n à ní dìtámì kankan ju pé àwọn fẹ́ gbalẹ̀ dé ocean. Láti bí láìkan tí àwọn baba ńlá wọn Dáfódè tó ti sọ fún wọn, tí gbogbo wọn dẹ̀ sọ fún àwọn ọmọdé ọmọ wọn wípé etí òkun nílé àwọn dé, àwọn dẹ̀ máa gbà á. Àwọn òjíjí kankan pé ká ronú débẹ̀. Àwọn tí wọ́n pẹ́ bá jí ọmọ Fúlàní kan lónìí pé kíníkíní nǹkan ẹ̀kọ́ tó máa sọ nìyẹn. Débi tílẹ̀ bàbá àwọn dé níṣẹ́ àwọn nìyẹn. Ẹ jẹ́ ká jọ rò dáadáa, ẹ jẹ́ ká jọ gbé kalẹ̀ o. Àwọn èèyàn tí ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láti 1914 amalgamation, òyìnbó tó so wá pọ̀ ó yé dáadáa.
ẹ wò ó bó ṣe wà, tí ẹ bá wo inú 100 naira ẹ máa rí Goodluck ló rán wa létí Nàìjíríà already ti expire láti 2014. 1914 amalgamation òun ni wọ́n ti sáwà pé tí ìgbéyàwó wọn ìbá ti wọ̀ 200 years tí ìbáṣe ìbá ti wọ̀ a lè lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. bọ̀wá tó wá ní pé à ń bà nǹkan jẹ́ àti pé à ń da nǹkan rú orúkọ ni o. àwọn ará bí wọ́n pa wá, wọn ò jẹ́ ká lè lọ sóko, wọn ò jẹ́ ká lè dáko, wọn ò jẹ́ ká lè lọ síbì kankan. gbogbo àwọn nǹkan yìí ló fẹ́ ká mọ̀ pé a nídìí àtúnṣe láti rí pé ká lè tẹ̀síwájú. gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó jẹ wá lógún púpọ̀ láti rí pé níbo là ń lọ. torí wípé àsìkò tá a wà yìí àbí k'Ọlọ́run ọba Olódùmarè ọba tó ṣoore fẹ́dàá kó ṣàánú fún wa. ọ̀pọ̀ èèyàn ní ronú tó bá pé wọ́n ronú ni wọ́n mọ̀ pé igbó kẹ̀kọ́ làwọn ń lé ní ayé. àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé ó ní kí ọ̀rọ̀ àwọn bàbá wa kí wọ́n ti ní àgbọ́yé pọ̀ àsọ yege tí ó ti wà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kó bàjẹ́. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó dàrú. ẹ jọ̀ọ́ bá mi share ètò mi. ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ṣe pàtàkì, ó ṣe kókó fún gbogbo wa. torí nǹkan tẹ́ lè ṣe tí ó lè ṣe sábàbí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ni wọ́n lè fi dùn. òun ni pé kẹ́ ẹ share ètò yìí kí wọ́n lè rí nílé lóko lájò lẹ́yìn odi. ọ̀rọ̀ tí mò ń sọ leléyìí. ẹ má jẹ́ ká fi ṣeré, ẹ má jẹ́ ká wò níran. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń ká èmi lára ni. a ní dákẹ́ kí tara wa bá wa dákẹ́ níwọ̀n ìgbà tí ìrẹ́pọ̀ ti wà. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tí wọ́n ṣe é. àwọn lọ́balọ́ba, àwọn olóyèlóyè, àwọn alágbára ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tí wọ́n bá wọn parí ètò yìí, tí wọ́n bá wọn parí áwọ̀ yìí, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ jẹ́ kí gbogbo àwa tá a wá wà lẹ́yìn wọn ẹ jẹ́ ká lọ sí mẹ̀dọ̀. gbogbo àwa tá à ń tẹ̀lé wọn ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. ibi tá a bá ń lọ òun ni ká wò. ẹ má jẹ́ ká yà síbòmíì. ẹ gbọ́ mi yé, ẹ má jẹ́ ká ṣe kí ni o, ẹ má jẹ́ ká yà síbòmíì. torí ibi àyà síbòmíì yìí ó ní tó ń fà. torí ẹ̀ àbí kí Ọlọ́run ọba tó láyé kó ṣàánú fún wa lórí ẹ̀. gbogbo àwọn nǹkan yìí ni a fi ń bẹ ẹ̀yin èèyàn, àwọn ara wa, ẹ jẹ́ ká gbàgbé rẹ̀, ká move on. pé Yorùbá o níbo ló kù sí, àwọn arábí ti sọ̀rọ̀ àǹdí wa o. báwo la ṣe fẹ́ ṣe é, báwo la ṣe fẹ́ kúrò lóko ẹrú, ọ̀nà wo la lè gbé gbà tí ò ní fi sí wàhálà nínú ayé wa mọ́. ẹ gbọ́ mi yé, báwo la ṣe fẹ́ ṣe é, báwo la ṣe fẹ́ gbé gbà tí ò ní fi sí wàhálà nínú ayé wa mọ́. àwọn nǹkan yìí torí ẹ̀ òun la ṣe ń pariwo lọ́wọ́ yìí. kí Ọlọ́run ọba Elédùmarè ọba tó láyé kó kọ́ wa mọ̀ ọ́n ṣe lé lórí. torí ẹ̀ Ọlọ́run ò kù sọ́wọ́ rẹ̀. a ní ṣubú látara rẹ̀, a ní ṣubú o. a dẹ̀ ní mọ̀ ní alátara bẹ́ẹ̀. torí nǹkan yìí mo fẹ́ ká mọ̀ wípé bó ṣe ń lọ leléyìí. kí Ọlọ́run ọba aláàánú kó ṣàánú fún wa. àwa ní dúró bí ìlú ṣe rí lọ́wọ́ yìí tí ara ń ka àwọn èèyàn, agbègbè ọ̀pọ̀ èèyàn mélòó ló ń gba àwẹ̀. ojú mi tó pé àtijọ́ àti mú ó le. àti ṣe kí ni o, àtijọ́ àti mú ó le fún ẹlòmíì. àwa nílò láti rí i pé a tẹ̀síwájú nínú ìrìn àjò. a tẹ̀síwájú láti rí i pé ká lè débi tá à ń lọ. torí ẹ̀ mo ti ń rọ gbogbo wa káàkiri nílé lóko lájò lẹ́yìn odi. k'Ọlọ́run ọba kó ṣàánú fún wa. torí àwọn nǹkan tá à ń sọ yìí tó tó ń torí nǹkan kan o.
èyí torí nǹkan kan ìfẹ́ náà la need. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá tẹ́ ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tí ẹ gbà fún ọmọ Yorùbá ó dọwọ́ yín o, kò ní sú wa kò ní rẹ̀ wá o. Ẹ jẹ́ ká túbọ̀ rí i pé àsìkò tá a wà yìí àsìkò tá a lè jáde, àsìkò tí a lè pera wa tá a máa síra wa létí ni, àsìkò tó jẹ́ pé ọ̀nà wo la fẹ́ gbà, ọ̀nà wo ni ká gbà, àsìkò yẹn la wà yìí. Ó mà dọwọ́ wa, ó dọwọ́ wa o. Gbogbo ìjà gbogbo kíní kan ẹ jẹ́ ká pa á tì, ìtẹ̀síwájú ló kù. Mo kí ni Mr. Anjorin, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ wò ó Mr. Anjorin, ẹ bá mi ṣe ètò yìí ẹ jọ̀ọ́. Torí ẹ̀ mo fẹ́ ká mọ̀ wípé nínú ibi tá à ń lọ, nínú ọ̀nà tá a gbé sí, ibi tá a fẹ́ gbé gbà, ó má kù sí wa lọ́wọ́, ó kù sí wa lọ́wọ́. A ní wá dákẹ́ nítorí bí ìlú ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí. A ló mọ àwọn fagídí tì yìí, gbogbo nǹkan bẹ̀ lọ bó ṣe yẹ kó ṣe lọ, ṣé bó ṣe yẹ kó rí ni. Inú àwẹ̀ wọn àti ẹ̀wà tó wá fún ní regard bí wọ́n ṣe ń gbẹ́yẹ̀ lọ́tún náà ń gbẹ́yẹ̀ lósì, bí wọ́n ṣe pa àwọn èèyàn lẹ́kún káàkiri. Ǹjẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀? Àfáà kan náà dá dúró tí wọ́n gba gbogbo nǹkan rẹ̀ tí wọ́n dẹ̀ pa nínú àwọn ọmọ ẹ̀. Ẹ gbọ́ gbogbo àwọn nǹkan yìí jẹ́ kí la rí ṣe sí i. Òun ló fi jẹ́ pé a nídìí ìjà, òun ló fi jẹ́ pé a nídìí pé ká bára wa fa wàhálà kankan. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nítorí pé kò tíì kan ọmọ ẹlòmíì, kò tíì kan ìyá ẹlòmíì, kò tíì kan bàbá ẹlòmíì. Wọ́n dẹ̀ pariwo fún wọn, wọ́n sọ fún wọn, wọ́n pè wọ́n, ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́. Kò kàn mí kò kàn mí, òun ló ṣe ẹlòmíì. Ẹ wo bí owó ọtí ṣe wọ́n tó, àwọn ẹlòmíì tí ń rira. Gbogbo àwọn nǹkan oríṣiríṣi wá ń ṣẹlẹ̀. Ẹlòmíì wà nínú ìgbádùn torí pé Ọlọ́run ṣọlá fún un. Ẹlòmíì wà láyé tó wà torí pé Ọlọ́run kẹ́ ẹ, torí pé kò rí ìṣòro, torí pé kò rí bí ìlú ṣe rí, torí pé kò mọ̀ pé báyìí láyé ṣe rí. Gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn lórí pé wọn kà á kún. Gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe, gbogbo àwọn nǹkan tó yẹ ká múlò, òun lọ̀rọ̀ tí mò ń sọ yìí. Torí gbogbo wàhálà lọ́tùn wàhálà lósì yìí, ẹ dákun ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká fi ìfẹ́ lò, ẹ jẹ́ ká ṣe kí ni o, ká fi ìfẹ́ lò. One love òun ló yẹ ká ní, láti rí pé a borí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí, láti rí pé a tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ yìí. Ọlọ́run ọba nìkan ló lè yọ wá kúrò nínú àwọn nǹkan tó wà ńlẹ̀ yìí níwọ̀n ìgbà tá a bá ti bára wa lò fẹ́. Tí ò bá ti sífẹ̀ẹ́ kò ní sí ìtẹ̀síwájú. Tí a bá ti fọwọ́sowọ́pọ̀ wàhálà máa wà. Tí a bá ti bára wa rìn pọ̀, nǹkan máa ṣe ọmọ Yorùbá. Òun náà làwọn àgbàgbà ti sọ pé àrìnpọ̀ méjò òun ló ń ṣe kí ni o, ló ń jọ méjò níyà. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi nílé lóko lágbè lẹ́yìn òdu. Ẹ jọ̀ọ́ tí ẹ bá wò pé ibi tí mo wà ariwo wọn bẹ̀, mo ti sọ fún yín pé a kàn mánéjì káàkiri ni. Ó yé àwọn ẹni tó yé. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé ó lágbára, tó jẹ́ pé a nídìí àti tètè mójútó ni. Ọ̀rọ̀ yìí gangan ló ṣe pàtàkì fún wa láti rí pé kí Ọlọ́run ọba kó ṣàánú wa lórí ìrìn àjò tá a gbé dání. Kí Ọlọ́run ọba kó ṣàánú wa lórí ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn ń pariwo síta tí a lè ń jẹ́ kí ìjọba mọ bó ṣe ń lọ. Bàbá Tinubu náà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n gbìyànjú ìtọ̀dọ̀ tí wọ́n o, bọ̀ àwọn kan wà tí ò jẹ́ kí iṣẹ́ tí wọ́n yọ. Wọ́n ti wà lórí oyè, àwọn ló kàn, ó ti kàn wọ́n báyìí. Gbogbo ọ̀nà tí wọ́n rẹ̀ fi tún ṣe, báwọn ṣe ń yọ bíbà làwọn kan ṣe ń tóbi sí. Bí wọ́n ṣe ń tò làwọn kan ṣe ń bà jẹ́. Àwa dẹ̀ ti sọ fún ọ tẹ́lẹ̀ pé kò sí solution kankan ju ọ̀nà àbáyọ tá a bá fẹ́ gbà lọ. Solution tá a lè gbà tí a lè fi kúrò lóko ẹrú, òun ni pé kó kálukú kó lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo irú ibi tí wọ́n lọ, tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
mo kí ọ̀gá mi Ọláyọmí Kóìkí, mo kí yín, ẹ káàbọ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ọ̀gá mi Kóìkí lórí àwọn àtúnṣe tí ẹ ṣe àti announcement tí ẹ bá wa gbé síta lórí ọ̀rọ̀ àwọn bàbá wa. Ẹ wo, tí a bá ti ní ìfẹ́, tí a rìn papọ̀ sójú kan, tààtọ̀ sójú kan, ẹ wo problem máa wà fúnlẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ká di ìkan, ká fìmọ̀ ṣọ̀kan kí á lè débi tá à ń lọ. Nítorí pé àwọn nǹkan tẹ́ ẹ rí yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé àwa la dákẹ́ lásìkò tá a wà báyìí. Àbí kí Ọlọ́run bàbá tó láyé kó ṣàánú fún wa lé lórí. Ẹ wò ó, tí a bá ní pé ká dákẹ́, tara wa máa bá wa dákẹ́. Nítorí pé Ọlọ́run ọba tó ṣọlá, òun náà ló gbé wa dé àwọn ibì kọ̀ọ̀kan nínú ìrìn àjò yìí. Mo fi ń dá yín lójú wípé ìgbìyànjú tí àwọn bàbá yìí ń ṣe, ìgbìyànjú tí àwọn bàbá yìí ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, a tún ti wà, ẹ wò ó, a tún ti ń wà lókè, a tún ti di pé ìyàtọ̀ ti ń wà. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀, no going back ni. Ẹ gbọ́, lọ́wọ́ tá a wà yìí, no going back náà ni. Ọlọ́run ọba ti ń ṣe, àwa dẹ̀ mọ̀ pé máa ṣe parí. Ọlọ́run ọba ti ń gbà wá lọ́wọ́lọ́wọ́ báyìí, a dẹ̀ mọ̀ pé máa gbà wá jálẹ̀jálẹ̀. Bọ̀ kó má bàa dàrú, kó má bàa burú, òun la ṣe ń pariwo fún gbogbo pé ká fìmọ̀ ṣọ̀kan. Tá a bá ti fìmọ̀ ṣọ̀kan, tá a nífẹ̀ẹ́ ara wa, tí a tẹ̀léra wa bó ṣe ká tẹ̀léra wa, wàláì kò ní sáburú fẹ́nì kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀, torí pé mo nígbàgbọ́ nínú Ọlọ́run, wípé Ọlọ́run Olódùmarè ó máa yọ wá kúrò nínú àwọn nǹkan yìí. Ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ lásìkò tí a bá wà. Ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ lásìkò tí gbogbo nǹkan yìí ń lọ. Bẹ́ẹ̀ ni bàbá mi Ọlọ́run ọba fún wa ṣe Mr. Anjorin. Ẹ wo gbogbo àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ káàkiri yìí, ẹ má jẹ́ ká wò pé bó ṣe ń lọ yìí àbí bó ṣe jẹ́ yìí, òun la máa dákẹ́ lé lórí o. Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ọ̀nà tá a lè gbà, òun náà ni ìfẹ́. Ọ̀nà tá a lè tọ̀, òun náà ni ìfẹ́. Ọ̀nà tó jẹ́ pé ó lè kó wa pọ̀, tó lè sọ wá dẹyọ kan, òun náà lọ̀rọ̀ ìfẹ́. Nítorí pé ìfẹ́ nìkan, tí a bá ti nífẹ̀ẹ́ ara wa, òun náà la lè débi tá a fẹ́ dé. Mo wá rọ gbogbo ọmọ OPC pátápátá nílé lóko lágbò, gbogbo OPC nínú ìyọ̀ kankanlẹ̀. Mo rọ gbogbo wa pátápátá, mo rọ̀ wá wípé ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ jẹ́ ká fi ìfẹ́ lò. OPC tẹ́ ń sọ yìí, ọmọ Yorùbá náà ló ní. Oòduà tẹ́ ń sọ yìí, ọmọ Yorùbá náà ni. Ẹ jẹ́ ká lu ẹyọ kan. Ẹ jẹ́ ká dúró lórí pèsè one, we are one. Iṣẹ́ tẹ́ ẹ ti ń ṣe bọ̀, òun náà ni a tún ti ń gbé yìí. Ó yẹ kí ni gbogbo wa dùn sí pé àwọn kan ti dìde pé ká jọ wà papọ̀, torí pé ó fẹ́ ṣe bákan bákan látara ibìkan. Ìdùnnú ni, ìwúrí ni fún gbogbo ọmọ OPC pé àti ẹ̀tọ́ ọ̀nà míì tó ti wà tá a fẹ́ fi sáà yìí gbà jáde. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́. Gbogbo àwọn ọmọ tí à ń ṣe Yorùbá ní sùn pátápátá àti OPC àjọ ń ṣe ni. Àwọn Àgbẹ̀kọ̀yà àjọ ń ṣe ni. Ìkan yìí, ìfẹ́, mo ní jù ẹ́ ní òjò, ẹ jẹ́ ká gbé lẹ̀. Ọ̀rọ̀ ìfẹ́, mo kí yín ọ̀gá mi Kóìkí. Ọ̀rọ̀ ìfẹ́ tí gbogbo wa bá ti wá lo ìfẹ́ kan papọ̀, tí ó fi pé mo fẹ́ gbé ọ̀gá kan, mo fẹ́ ti gbá kan, èmi ni kíní coordinator platform kan, èmi ni kíní kan ní platform kan, èmi mo fẹ́ ẹ jẹ́ ká gbé lẹ́sẹ̀, ẹ jẹ́ ká gbé orílẹ̀-èdè yẹn ná. Ẹ jẹ́ kí orílẹ̀-èdè yẹn tẹ̀ wá lọ́wọ́ ná. Mo kí Alájà Àyìnkẹ́, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí orílẹ̀-èdè yẹn ṣe kí ni o, kó tẹ̀ wá lọ́wọ́. Tó bá ti tẹ̀ wá lọ́wọ́, ìwọ tó bá fẹ́ dupò, ìwọ tó bá fẹ́ ṣe kíní kan, ṣiṣẹ́ débẹ̀. Àwa ò ní ìdí àwa káwọ́ sókè. Àwa ò sọ pé bóyá torí ipò làwa ṣe ń ṣe. Ẹ jẹ́ kí á gbà nǹkan tá a fẹ́ gbà ná, àti ìgbà. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín. Gbogbo wọn tó bá fi ipò sọ pé ẹ wá jẹ kò nísìn, ṣé ipò tó fẹ́ jẹ nísìn ni àbí ipò tó máa jẹ lọ́la, òun ló yẹ kó jà fún. Wàá wá ṣiṣẹ́ tó máa fi débẹ̀. Iṣẹ́ tó bá ṣe nísìn, òun ló máa gbé ẹ débi tó ń lọ lọ́la. Bọ̀ tó bá kánjú tètè jẹ́ nísìn, o lè má bò orí ibi débẹ̀ mọ́ lọ́la kan wá yọ ẹ́ kúrò. Wàá má tó kó gbìyànjú.
má bá wọn lé ipò, wá bó ṣe máa tún orílẹ̀-èdè bàbá rẹ ṣe, wá bó ṣe máa tún orílẹ̀-èdè yáráyá rẹ ṣe. Àwọn nǹkan yìí ló lè gbé wa, ló lè yọ wá kúrò nínú nǹkan. Bẹ́ẹ̀ ni màámi, ìfẹ́ là kọjá òfin, torí pé ìfẹ́ ló yẹ ká fi síwájú. Ìfẹ́ náà ní kẹjẹ́ ká tó fi gbẹ̀yìn. Ẹ̀gbọ́n mi yé, tá a bá ti bá ara lò pẹ́ yìí tí a tẹ̀síwájú nínú àwọn nǹkan yìí, ó di dandan ká mórí bọ́. Ṣé gbogbo àwọn tí wọ́n kóra wọn ní nǹkan, tí wọ́n bẹ̀ sí jínigbé lọ́tùn, tí wọ́n jínigbé lósì, tí wọ́n pa àwọn ènìyàn káàkiri, ẹ gbàgbé wọn, wọ́n kéré. Wọ́n ṣe kí ni o? Wọ́n kéré níwọ̀n ìgbà tí ìfẹ́ bá ti wà. Ẹ má jẹ́ kí àṣàsí wọn kí wọ́n rìn wá. Ẹ má jẹ́ kí àṣàsí wọn kó máa dààmú wa, torí inú wọn dùn pé àṣàsí táwọn ń sà báyìí ó ti wà ní wọn. Gba dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run dójú tì wọ́n. Àṣàsí kan ò kíran bèbí, àṣàsí ò lè ran ọmọ Yorùbá. Àwọn nǹkan yìí mo fẹ́ kí ẹ mọ̀ wípé àsìkò tá a wà nísìnyí, mo kí Mr. Babátúndé, ẹ káàbọ̀ sà. Àsìkò tá a wà yìí, a nídìí àti wá ká gbá mú, ká lo ìfẹ́ yìí láti gba ètò kúrò gbogbo àwọn wèrè tí wọ́n pera wọn páwọn jẹ́ nǹkan. Àwọn fẹ́ gbalẹ̀ tí babaláku babalá wọn ò gbà rí, tí èsè lè rán díran wọn. Gbogbo àwọn wèrè yẹn tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n jíyàn gbé yẹn, bàbá mi lórí wọn ni, tífẹ́ bá wà mo fi Ọlọ́run ọba búra. Àwọn nǹkan máa jáde, àwọn àṣírí máa jáde, Yorùbá lè wà nínú yàrá ẹ̀, kó dẹ̀ máa pàṣẹ pé kí nǹkan máa ṣe wọ́n. Ibi tí Ọlọ́run tẹ Yorùbá dé, Yorùbá wà nínú yàrá ẹ̀, ó dẹ̀ máa ní kí nǹkan máa ṣẹlẹ̀ sí wọn. Gbogbo láṣẹ àwọn nǹkan kú gbẹ́gbẹ́gbẹ́rẹ́ kan, ibi táwa ti sán nílùú Ìlọrin, a rí. Ibi tí oyin ti ta àwọn nǹkan pa, a rí. Ibi tí wọ́n kẹ̀dà lórí táwọn Fúlàní kú lọ ní Kogi, a rí. Ẹ̀gbọ́n, ó ṣe pé bóyá kò sí iṣẹ́ wà bìbà. Bọ̀ ní ìgbà tí ò bá sí ìfẹ́, iṣẹ́ fúnra rẹ̀ ò ní jẹ́. Iṣẹ́ fúnra rẹ̀ tó ń pé kí ọ̀rá sì bẹ̀rẹ̀ mi ò ní gbélẹ̀. Mi ò ní lò mí nígbà ẹran mi kúrò lóko ẹrú tí mo wá gbélẹ̀. Wọ́n ò ní gbà mí, wọ́n ò ní ṣe gbá lé mi. Wọ́n ò ní ṣe gbá gbogbo àwọn nǹkan yìí. Kọ́lọ́run ọba kó rí ó ṣàánú wa lórí ẹ̀. Torí ẹ̀ mo wá rọ̀ wá, mo bẹ̀ wá, mo rọ̀ gbogbo wa pátápátá láti rí pé ìfẹ́ nìkan ni, ìfẹ́ yìí ni èyí tẹ̀mí tẹnumọ́ yìí, òun nìkan ló lè ṣe o. Kò sí nǹkan ní ìfẹ́ lè ṣe ju pé ká nífẹ̀ẹ́ lọ. Ẹni ká gbéra láti rí pé ìfẹ́ yìí ni. Ẹni ká sọra wa pọ̀ láti rí pé adébi gíga. Ẹni ká sọra wa pọ̀ láti rí pé adébi tó yẹ ká dé, ká lé gbogbo àwọn wèrè yìí kúrò níbi tí wọ́n wà. Wọ́n lè wá máa gún lọ́wọ́ gàràgàrà. Mo kí ní sẹ́ẹ̀dì náà rọ. Wọ́n lè gbé bẹ́ẹ̀, mo kí Mr. Gabriel, àbí mo kí yín. So gbogbo àwọn nǹkan yìí àwa ní dákẹ́ kí tara wọn bá wa dákẹ́ o. Nítorí wípé wọ́n lérí, ọ̀rọ̀ wọn dàbí okó lérí, òbó lérí ni. Ẹ gbọ́, èmi dẹ̀ mọ̀ pé ní ìgbà tí bẹ́ẹ̀ ti wú àníwá, tí Unity ti wú àníwá báyìí, mo mọ̀ pé kò sí tí wọ́n lè ṣe, mo fi Ọlọ́run ọba tó lẹ̀mí mi búra sí. Bíntín lọ́wọ́ wọn, bíntín. Ìjọ kan wà, ìjọ tí ìkan sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí bàbá mi olóyè Sunday Igboho. Tó ní o ti dé padà, òun bẹ́ kíní kan, à ń sọ fún ẹ. Torí pé mo ṣe prógámù jáde, mo tẹ̀ sí lójú, ẹ bìlí pé ó lọ táàpù nọ́mbà mi, ó pè mí, mo á dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Ọláyọmí Kóìkì. Mo ètò pé wọ́n mo sẹ́yìn nọ́mbà yẹn sí wọn pé Fúlàní kan náà ti pè mí o, dáadáa, ẹ̀wọ̀n lórí fídíò tó ń ṣe, ó dẹ̀ tún sọ. Mo ètò sẹ́yìn nọ́mbà ẹ̀ síta, Ọláyọmí Kóìkì, wọ́n bá mi gbé sí gbogbo ayé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Torí pé èmi jẹ́ pé yé iṣẹ́ òun fún ara rẹ̀ bó ṣe mọ̀ yẹn, bó ṣe ra rí yẹn, èmi fún ara mi kò lè dá mi mú. Mẹ́rin ara rẹ̀ kò lè dá mi mú. Ká tó wá sọ pé bíntín inú wa.
àwọn tí wọ́n pera wọn tí wọn ò tó nǹkan yìí níwọ̀n ìgbà tí ìfẹ́ bá ti wà, mo fi Ọlọ́run ọba búra, mo fi Ọlọ́run ọba tó lẹ́ẹ̀mí mi búra pé gbogbo wa pátápátá Ọlọ́run bá ń gbọ́. Ìlú máa dùn, ìlú máa dáa. Mr. Olùtọ́jú mo kí yín. Gbogbo àwọn nǹkan yìí ni kí ẹ jẹ́ ká wá láti fi pa tẹ̀síwájú. Gbogbo àwọn nǹkan yìí ni kí ẹ pa gbé láti fi pé kò ní sí ìṣòro fún wa. Nígbà tí bàbá ti wà, ó lójú ológun ìlú gan tó lè fèsì nǹkan nígbà tí bàbá ti wà, ó ọ̀tá gbọ́ ní ráyè wà àárín wa. Ọ̀tá ò ní ṣe kí ni, kò ní ráyè wọ àárín wa. A wá rí pé à ń borí wọn lọ́tùn, à ń borí wọn lọ́sì. A máa rí pé látara bẹ̀ gbogbo tàwa lé àwa rí sí fún wa láti rí pé a ti ń jù wọn lọ, a dẹ̀ ti ń tẹ̀síwájú. Gbogbo àwọn ará bí mo fi Ọlọ́run bá búra, mo fi Ọlọ́run kéde 6 months o nígbà tí bàbá ti wà. Torí pé kò sí ibẹ̀ ni bàbá mi dàgbàdàgbà mi sọ pé 6 months. No, tí bàbá wà láìra láti wọ́n bí la, mo fi Ọlọ́run bá tó lẹ̀mí mi búra sí. Mo fi Ọlọ́run bá tó ṣe kí ni o, tó lẹ̀mí mi búra sí. Wọ́n ní lo 2 weeks lórí ilẹ̀ Yorùbá, wọ́n ní lo 2 weeks. Ẹ̀gbọ́n tó bá tó láàbẹ̀ rẹ̀ fọ́ọ̀sì padà, wọ́n tó ní lo 2 weeks. Gbogbo bá fẹ́ pariwo yìí. Ìjájà ilẹ̀ àmì. Ẹ̀gbọ́n mi yé, ìjájà ilẹ̀ àmì. Ẹ lè mọ̀ pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. Táwọn bàbá dìbò tí wọ́n sọ́lẹ̀. Ẹ lè mọ̀ pé àwọn kankan ń bẹ tó jẹ́ pé tí wọ́n bá sọ àwọn àyájọ́ lásán tí wọ́n bá wí níbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ̀gbọ́n mi yé, gbogbo àwọn nǹkan yìí ló yẹ kí a mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ yìí ìfẹ́ tá bá ti wá níyìí, òun gbogbo ló máa jẹ́ ká borí gbogbo àwọn ará bí. Bọ̀tá bá ti rí pé ànífẹ́ ara wa, ó máa affect wa, ó dẹ̀ máa fà wá sẹ́yìn nínú ìrìn àjò. Ọ̀rọ̀ Yorùbá ló jẹ èmi lógún, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló jẹ mí lógún. Òun dẹ̀ ni mo fẹ́ pé jẹ egun alógún pátápátá torí àjà torí kankan fúnra wa lónìí o. Ẹ̀rọ ti pé generation yín òun lẹ̀ ń jà fún. Ẹ̀rọ ti pé kí àwọn ọmọ ilé yín lè ka àwọn ọmọ ilé níbùdó lọ́la kí wọ́n rí nǹkan dáadáa ṣe lọ́la, òun ni ẹ̀ ń jà fún. Àwọn nǹkan ilé bá mọ̀ wípé Ọlọ́run ọba tó láàyè. Bẹ́ẹ̀ ni màá ní one love. Ọlọ́run ọba tó lọ́lá, ó máa gbé wa dé bẹ́ẹ̀ ní ìgbà tí ìfẹ́ ìbá ti dé. Tí gbogbo wa bá ṣe gbogbo wa, a wà pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò, àbáwọn jòkó, wọ́n fún wa nímọ̀ràn, a wà pẹ̀lú Chief Sunday Igboho, wọ́n fún wa nímọ̀ràn, a wà pẹ̀lú àwọn Àgbẹ̀kọ̀yà, wọ́n fún wa nímọ̀ràn. Gbogbo àwọn nǹkan yìí, àwọn ọ̀gá ètò wà papọ̀, wọ́n ti jọ ṣe, wọ́n wá ń darí wa. Ẹ̀gbọ́n mi yé, wọ́n wá ń darí wa pé báyìí ni ṣe máa gbà, báyìí lẹ́yìn kan máa gbà. Tí bàbá mi dàgbàdàgbà máa sọ pé àti olóyè ogun, olóyè Sunday Igboho, ìwọ Musa Dubai, ìwọ ọmọ mi ọ̀kìní ẹ̀wọ̀n àwọn náà gbà báyìí, ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin náà gbà báyìí. Kí wọ́n mix wọn, kí ó kálukú wa gbà báyìí. Mo fi Ọlọ́run ọba búra, mo fi Ọlọ́run ọba tó lẹ̀ mí búra sí. Mélòó ni wọ́n? Mélòó ni wọ́n? Bí tí wọ́n tó kankan, ẹ bá mi tí ètò ìkó kan gbogbo Fúlàní lára. Ta ni Fúlàní? Níwájú àwọn wo? Gbogbo tí wọ́n sọ àwọn ọgbẹ́ tí wọ́n ṣe yẹn, wọ́n ṣe lórí asán ni. Ẹ̀gbọ́n tó bá tó àsìkò, ẹ̀kọ́ máa fojú nínú hàn. Ẹ wá fi àwọn ìjọba fi ọwọ́ ra wọn lórí. Mr. Ibrahim Okinyi, ẹ fẹ́ ọwọ́ ra wọn lórí, ǹjẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan yìí, ẹ jẹ́ ká fi ìfẹ́ ṣe kí ni o, ká fi ìfẹ́ lò, ká lè débi tá a bá lọ. Torí ìdí tí mo ṣe ń dúpẹ́ lónìí fún gbogbo àwọn alátúnṣe tí wọn ò jẹ́ kó bàjẹ́, tí wọ́n tún ṣe,
tí wọ́n tún ọ̀rọ̀ àwọn bàbá wa ṣe, tí wọ́n tún àárín wọn ṣe, kò ní bàjẹ́ fún yín láéláé. Torí ariwo tèmi gẹ́gẹ́ bí ẹnìkan, torí Adébọ́lá Ike Àdúkà tí mo bí pariwo ariwo ìfẹ́ yìí ni. Torí tí àwọn ọ̀gá mi tí wọ́n ti kọ́ mi, òun náà ni ìfẹ́. Mr. Waheed mo kí yín. Àwọn ọ̀gá mi á sọ pé ìṣọ̀kan ọmọ Yorùbá, ìfẹ́ la fi síwájú, ìfẹ́ là kọjá òfin. Ẹgbẹ́ ìgbé sódà ẹbí sẹ́yìn. Ẹ gbọ́, gbàgbìrìbò wọn nígbà tí bàbá ti wà, kò sí dáadáa gbìrìbò tá à ní mú lákọni. Àwọn tí mo sọ náà. Mr. Lateef Alao mo kí yín. Àwọn nǹkan ìlú ló wá máa mú wa láti rí pé ìfẹ́ ìgangan ló máa gbé adébí tá à ń lọ. Hadis mo kí yín. Sóbò wọ́n lọ fún yín gangan ló lè mú wa together. Àwọn gangan ló lè gbé wa adébí tí à ń lọ. Ẹ jẹ́ ká lo one love. Lọ́dọ̀ àwọn nǹkan náà, lọ́dọ̀ àwọn èèyàn mi kan, a máa ní one love, ìfẹ́ kan náà ni. Slogan kan ni. Kí ló dé táwa nílò slogan táà nílò táà ní fi wọ́n ni wọn? Mélòó ni wọ́n ẹ̀yin tèmi lé lóko? Ẹ jẹ́ kó yé wọn mélòó ni wọ́n. Mo kí Mr. Taiwo mo kí yín. Àwọn nǹkan yìí mo fẹ́ ká tẹ̀lé pé ìfẹ́ ìgangan ni. Mr. Sọlá mo kí yín. Ìfẹ́ ni kẹjẹ́ ká lò láti rí pé tá bá ti wà together, wọn tó nǹkan tí wọ́n ń pera wọn. Fúlàní ò tó nǹkan tí wọ́n ń pera wọn. Mo bá wọn gbé ẹ̀bẹ́ ni. Mo challenge wọn pé àbọ̀nàjọ ní ẹ̀yin Fúlàní gbẹ́gbẹ́ máa sọ ìkọ́ tó máa ń bí nínú nìyẹn. Àbọ̀nàjọ ní alọ́lá ìfútú ìjọ ní ìbọn òbí nìyẹn o. Ẹbí ń ṣe èrè. Gbogbo tí ẹ̀ ń lé tẹ́ ẹ̀ pariwo tẹ́ ẹ̀ dúró ẹ̀yìn ẹgbẹ́ nǹkan wà láì ẹ̀ẹ́dẹ́ kankan. Ṣe kí ni ẹ̀ẹ́dẹ́ kankan. Àdìkò títò bẹ̀mísìn tíbẹ̀ ti wà. Tíbẹ̀ ti wà láàrin àwọn bàbá wa, gbogbo àwọn bàbá wa pátápátá tíbẹ̀ ti wà láàrin wọn. Ẹ gbọ́, ọ̀rọ̀ yín bí tí ni. Àwọn bàbá wọn ò gbúdọ̀ bínú tán kí wọ́n sọ̀rọ̀ láìpẹ́ wọn bọ́ sójú ogun. Nǹkan ṣe gbogbo yìí. Tó bá pé bí àwọn fẹ́ dà àwọn ọmọ ìsínwẹ́rẹ́ wọn fẹ́ dà wá síta. Nǹkan wá ti di ẹ gbàgbé kí wọ́n kàn dùn pé wọ́n dún lásán, nǹkan máa ṣe gbogbo yìí. Mr. Lamid mo kí yín. Ta ni yín? Ẹ wà máa lé nílé ka, ẹ send lẹ́tà fáwọn àgbààgbà wa, ẹ máa lẹ́yìn fẹ́ ṣe gbá, ẹ fẹ́ ṣàwo. Ẹ̀yin gómìnà wa, ẹ̀yin náà gbé ẹ̀dìde, torí pé eré ìgbésẹ̀ nínú Èkó yìí, ó jẹ́ nǹkan tó ń yà wá lẹ́nu nílùú Ẹ̀pẹ́, wọ́n lè jí àwọn èèyàn gbé lọ. Ẹ dá mi lóhùn. Ibì kan náà, wọ́n tún jí àwọn èèyàn gbé lọ, àwọn tó tún ṣèṣe. Àwọn èèyàn rò pé àwọn ọba Fúlàní dá o, àwọn òṣèkí ní o, wọ́n wọlé wá, wọ́n da màálù wá. Wọ́n láwọn alágbára tó ní màálù gan tó ti ń pa àwọn lẹ́sẹ̀. Pé kí wọ́n bá wọn dáwọn ènìyàn padà tó bá fẹ́ da màálù wọn. Ẹ̀rọ adé ti da màálù wá níbi tẹ̀sí bẹ́ẹ̀ nìyẹn lọ. Ọ̀rọ̀ yìí ti kúrò nínú táwọn adákẹ́ nílé ń tẹ̀ náà ìwé láàánú lè sọ̀rọ̀ mọ́. Àfi lọ́wọ́ àlàyé anídìí àti dìde, anídìí àti sọ̀rọ̀ jáde wípé bó ṣe lọ lélẹ́yìí, àsìkò táwà yìí, nígbàgbẹ́ nìkan, don't give anybody ni. Ẹnì wọn máa pẹ́ ọlọ́dẹ̀ ìjẹ́kẹ́ ìdílé láti kankan. Ṣé bá ní Fúlàní sì láàrin ìṣẹ́jú kan ẹ ti máa rí ìṣẹ̀dá wọn máa kú ọmọ ẹ̀ tó bá pẹ́ ọmọ ilé ìbá kan rẹ mú àbáàgbà tí ò bá bí ọba ti gba yí ẹ̀jẹ̀ síbẹ̀ ìní ìbọn máa lọ pádànù ni. Ẹ tún máa sàrébé mú wọn. Mr. Aláìtọ́ mo kí yín. Mr. Aruna. Ẹgbẹ́ mi lé gbogbo àwọn nǹkan yìí
tí ẹ̀ dúró wá dẹ́rù bàwá mọ́ ẹ wà múlẹ̀ tó ń lọ lórí yìí sí ẹgbẹ́ ìwé ni wọ́n tì tiẹ̀ ẹlòmíì láìka àwọn méjì máa lọ́pù ẹ̀ àwọn fúlàní máa gbé kébọ̀dì sẹ́yìn nínú wọn ẹ̀ẹ́dẹ̀ lè wọ́n ní bókẹ́lẹ́ lọ bá wọn bí ọmọ ìlàwí ìlera máa lé kiri iṣẹ́ ìrẹ̀lẹ̀ provide fún wọn gangan nǹkan ìrẹ̀lẹ̀ fún àwọn ọmọ yìí àbáwọn ọmọ tó sọra ọmọ iléeṣọ́ nǹkan ìrẹ̀lẹ̀ provide fún láti lẹ̀ báwo ni wọ́n ṣe ní ṣe nígbà tí ìlú fún ara ẹ̀ dá tí ìlú fún ara ẹ̀ wà ókè báwo ni wọ́n ṣe nítorí pé ilé ta torí pé èsè ìrọ̀rùn nínú ìlú fún wọn gbogbo àwọn nǹkan ilé ẹjọ́ ká tíìkì lé lórí dáadáa torí pé gbogbo nǹkan tó lọ yìí tó ṣẹlẹ̀ yìí àmì dákẹ́ kíta ara bá wa dákẹ́ èyí tí wá wọ́ọ̀nù yín mo dá yín ní wọ́ọ̀nù gbogbo fúlàní pátápátá àgbàtà ẹlẹ́dẹ̀ẹ́ ẹ wò ìgbà díẹ̀ ló kù fún yín ìgbà díẹ̀ ló kù fún yín o kí ló dé ẹgbẹ́ pàwọ́ tó nílẹ̀ Yorùbá ni tí ká máa lè sòtítọ́ mọ́ gbogbo ẹni bá tí wọ́n ń ṣe òtítọ́ ẹ̀yin tẹ́ wà lókè ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ wọ́n lọ́gbẹ́ bẹ́ẹ̀ máa ṣe pé ọlọ́pàá ni àmì ni orí ni gbogbo ilé kẹrẹ̀ẹ́dù kẹrẹ̀ẹ́ níbi tí ẹ ti ń bọ̀ kẹrẹ̀ẹ́ náà fọ́ nínú yìí nǹkan táwọn èèyàn tó sọ òtítọ́ tí wọ́n sọ ẹ tó pa wọ́n lé lórí ni iṣẹ́ tó ń tẹ́ ṣe pé àwọn ọ̀rẹ́ ilẹ̀ ń pa àwọn ọ̀dà tí ń gbà ó lè tẹ́ ẹni pé àwọn èèyàn ilẹ̀ ni àwọn èèyàn ìpàwá lè ní nǹkan kan pàtó ìgbésẹ̀ tẹ́ gbé gbogbo àwọn nǹkan ilé tẹ́tẹ́ ẹ̀ mọ̀ àwọn ènìyàn wá ń gbé nǹkan kiri wọ́n bí ìbọn ṣakọ kiri lójú títì wọ́n bí ìbọn da màlúù sún ẹnìtì lórí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tí wọ́n sọ̀rọ̀ lé lórí bọ́ láyé tá a wà yìí àwọn èèyàn máa rò pé bóyá ọ̀rọ̀ ẹnu ni kì í sọ̀rọ̀ ẹnu kò ní pé kí ni kì í ṣe ọ̀rọ̀ ẹnu ṣáà máa dáká láàbà adákẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan yìí ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fáwa nítorí pé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ kò bẹ̀rẹ̀ kó rí bẹ́ẹ̀ wọ́n dá màlúù lọ oúnjẹ tó yẹ ká jẹ wọ́n jẹ gbogbo ẹ̀tàn wọ́n tún mọ̀ bá oko yẹn jẹ́ kí lẹ rí ṣe sí i àwọn lè dáko tí wọn ò ní débẹ̀ o ló ń lọ bàbá wa bẹ́ẹ̀ ni bàbá mi ọ̀rọ̀ Yorùbá fẹ́ àdúrà wà dúpẹ́ bọ́lọ̀ pé ìjà ti parí kò sọ́tẹ̀ mọ́ kò sógun mọ́ lọ́wọ́ tí wọ́n ti parí ìjà yìí èmi mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho wọ́n máa bá wa jàjàlú yìí wọ́n máa jà lájà ṣẹ́gun Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn àgbààgbà wọ́n máa jà ìjà yìí lájà ṣẹ́gun ó dá mi lójú dé bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tí ìfẹ́ ti dé yìí èmi tún sọ lẹ́ẹ̀kan sí wípé Ààrẹ Ọ̀nà Kakanfò àti olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo wọ́n máa gbàjà yìí wọ́n gbà lájà ṣẹ́gun nígbà tí bẹ́ẹ̀ bá ti dúró pẹ̀lú àwọn àgbàgbà tó kù ní o kìí ṣe àwọn nìkan o àwọn àgbàgbà alágbára tí wọ́n jọ kù tó ní nǹkan táwọn àgbàgbà ẹ̀ ń gbé bẹ́ẹ̀ pé kí wọ́n máa jà mo mọ̀ pé àjàjà yìí ṣẹ́gun fún wa á rẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo tí wọ́n pariwo ìyẹn wọn tó kankan o wọ́n àti kí ni wọ́n àtó kankan Yorùbá kò tí ì ráyè yìí ni tí Yorùbá bá ráyè yìí ẹ máa mọ̀ pé ó jura wọn lọ gbogbo tẹ́ ẹ kó bá nìyẹn igi ni ọmọ ogun la máa ń pè ọmọ ogun ẹ máa nà ẹ máa ní pé ìgbìmọ̀ ẹgbẹ́ dání ọmọ ogun ni sọmọ ogun tó kó dání náà lẹ́kọ̀ọ́ ojú sí mi ọmọ ogun wọn á bẹ̀ wọ́n wọn á bẹ̀ ọmọ ogun lọ́nà àwọn bá wá tó tó lọ́wọ́ tó ń jẹ́ gidi
wọ́n lè fi káwọn àjòkólé kájọ̀dí jòkólé wọ́n lè máa ní kí àwọn èrò ìjàlè kí wọ́n dìde láwọn ìdílé máa jáde àwọn èrò tó máa di èèyàn wọ́n lè máa fi mẹ́ta lọ́wọ́ lè máa pa ogun oyún tán. ká ní kí lẹ́nu bọ̀ ìkìlọ̀ fún gbogbo àwọn bàbá wa kan náà tó jẹ́ pé alágbára ni wọ́n nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn Fúlàní yìí wọ́n ń gbé wàdúrà gbà yín tí wọ́n ń gbé wàdúrà yìí ẹbí fún wọn ní agbára ẹbí fún wọn ní agbára tí èyí fẹ́ gbẹ́lẹ̀ agbára àwọn bàbá yín àwọn ọkọ̀ tó ń jẹ́ ń gbé wọn lọ́wọ́ láìmọ̀ pé náà máa fi dájà gbogbo àkíyèsí ìlà ń pè yìí sí gbogbo àwọn nǹkan yìí la máa pè yìí sí. ẹ jọ̀ọ́ mo rẹ̀ yín mo bẹ̀ yín àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹni ìlà àti pé ká sí mẹ̀dọ̀ ẹ jẹ́ ká mọ bá ń ṣe nítorí gbogbo agbára tẹ́ ẹ bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa pọ́ọ̀sì ẹ̀ sí social media gbogbo àṣírí tẹ́ ẹ bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa gbé sí social media kò wáyé yín ẹ̀ẹ́sí platform sí social media ẹ̀ẹ́sí láìsí ní WhatsApp group ẹ wá ń gbé sí ẹ̀ẹ́sí pro àbí ẹ̀ ń wà ní platform ẹ máa post ìwèrè tí ò yẹ kẹ́ post ẹ wá tara yín síta ẹ sọra yín dìdàkudà lẹ́yìn ọ̀dọ́ sí yìí tó jẹ́ pé tẹ́ ẹ ní ọ̀nà tẹ́lẹ́gbà tẹ́lẹ́ fi jẹun ni. gbẹ̀yìn bàbá wa ìjọ kan wà mo rántí wọ́n pe bẹ̀yẹn ní ìlú kọ̀mítì Àyìndé ni bẹ́ẹ̀ ni ìlọ́ta lórí àwọn ìrìn àjò kan gbàdúrà ẹni lọ pé báwo la fara borí àwọn kìíní ibẹ̀ mo wá nítorí mò ń bẹ̀ sí sọ̀rọ̀ orílẹ̀-èdè ta lẹ́gbà fún wọn mò ń ṣe awareness ẹnì kan pé wọ́n bá mi lọ́wọ́ bákan náà pé kí mo bá wà báyẹn gbogbo ìlú ẹ̀rọ ìdílé pé bàbá yẹn yìí lágbára tó yẹ pé ìlú ń dáàbò bò ní wọn ẹ̀dọ́ ọmọ bàbá rẹ̀ ní ọmọ bàbá ti di pásọ̀ lẹ́kọ̀ọ́ ẹ máa wọ̀rọ̀ yìí ọmọ bàbá ti ọ̀rọ̀ tí mo sọ yìí 10 years ago ló sọ ọmọ bàbá ti di pásọ̀ lẹ́kọ̀ọ́ ẹ wòran bàbá wa rí pé àtijọ́ àti wọ́n wá lé níjọ́ kan wọ́n dẹ̀ ní Fúlàní kan tó máa wọ́n sọ́dọ̀ wọn lójú ọ̀rẹ́ wọn bàbá níbi 20,000 wọ́n ní bèrè bíi 1,000 gan ni ìyẹn wọ́n di aṣọ agbára tó wà lọ́wọ́ bàbá yẹn tí wọ́n máa ń ròyìn nínú ìlú yẹn bàbá yẹn máa ń jẹ ọ̀fẹ́ méṣe wù ú ẹ̀yìn ọ̀gá mi ó ta aṣọ yẹn Mr. Koiki rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí Mr. Koiki wọ́n ra fóònù fún ẹni náà tí wọ́n ní kí n lọ ra fóònù fẹ́ nìyẹn pé ká ra fóònù kékeré kí wọ́n ti ẹ̀ lè fi connect wọ́n tún fún wọn ní owó pé bóyá a máa ṣe ìrágbára gbà lọ́wọ́ wọn nígbà yẹn ìgbà tó máa padà jẹ́wọ́ fún wa bàbá ìta aṣọ agbára tí wọ́n lò nínú ìlú tó fi ń jagun láyé ọjọ́ ẹ̀bọ́ mi aṣọ agbára yìí wọ́n tà ní 20,000 naira bàbá tí mo sọ bàbá ìgbàlà bàbá yẹn ti dàgbà tí bàbá yẹn kò bá ti wọ 80 something years bí nígbà yẹn ní ìsọ̀sí ọ̀ọ́ká máa ní 90 years now ó forúkọ bò wọ́n láti rí bọ̀ Ọláyẹmí Kóìkì wọ́n ṣe fídíò kan pẹ̀lú wọn báyìí bàbá tí mo sọ yìí nígbà kan wà ríro lápárí ẹlẹ́sẹ̀ nígbà tá a ṣe àwọn ṣọ́ọ̀bù nígbà yẹn lọ ní pé bẹ́ẹ̀ àwọn nǹkan rẹ́lù mi tí mi ò lè sọ̀rọ̀ mọ́ tí mo lójú yìí tì nìkan yẹn di fẹ́lù mi àtẹ̀tẹ̀ gbé mi wọ́n rọ̀ sí wa ọ̀dọ̀ bàbá yẹn náà gbé mi lọ ògbó tí mo fi rí oṣù tó apá mi ká ọwọ́ mi ká mi ò tún lè sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí mo fi Ọlọ́run ọba tó dá mi tó lẹ̀mí mi búra sí ọ̀rọ̀ tí mo sọ ìgbà báyìí lówó mi sàn lórí kí ni o lórí àgbẹ̀dá àjọ̀dá yìí náà gẹ́gẹ́ bí mo ṣe ń pé mo dẹ̀bẹ́ ní bọ̀dì dípò àti bóyá ó pariwo ẹ̀ òun tó ń pariwo jù káàkiri wọ́n máa fẹ́ ṣe gbá ọ̀rọ̀ àti ilé bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ ṣàwò àbí láìbòrò ẹni bọ̀ tó yẹ pé ni mò ń náwó ara mi. bọ̀ mo dúpẹ́ Kóìkì nínú àti àwọn sọ̀pọ́ọ̀tì wọn nígbà yẹn náà torí pé èmi nìkan ló lè bá a ṣe. ní gbogbo àwọn nǹkan ló wá jẹ́ nǹkan bí wọ́n fẹ́ àwọn èèyàn dìtẹ̀ bí kò sí
láti sáré láti bí òun lè máa rí ní Ṣakí, òun lè máa rí ní Èkó, òun lè máa rí ní Òṣogbo, òun lè máa rí ní ìdílé. Gbogbo nǹkan yìí ló ṣọ́ọ̀bù lórí pé kílẹ̀ Yorùbá lè bọ́ ni. Ìgbà tí mo bẹ̀rẹ̀ ní àwọn àtáàkì tó gbé àtáàkì lọ àbágbà mo wà straight, ẹnu ò là mọ́, ọwọ́ mi ká báyìí, ẹsẹ̀ ká. Ó ní iye ọjọ́ tí mo rò lọ́dọ̀ bàbá tí mo sọ yìí náà, bàbá tí mo lè ta aṣọ òògùn ní 20,000 fún Fúlàní, ó yẹ dá mi lóhùn. Agbára tá à ń sọ yìí, agbára ẹ ti yìí Fúlàní o. Ta ló bẹ́ẹ̀ ti kọjú ìjà? Ọmọdé ti di pásítọ̀ lẹ́kọ̀ọ́, kò fẹ́ ìbòjú bàbá ẹ̀ ṣe nígbà yẹn mọ́. Bàbá ti lè gbé àwọn àkáǹtì kọ̀ọ̀kan gan olùfúnràn. Àìláwọ̀ bẹ́ẹ̀ ké lọ́dọ̀ bàbá yẹn. Torí ọba ìlú yẹn níwájú ìlú yẹn náà níwájú ní ọba ìlú yẹn wọ́n ń tàmí lé bàbá yẹn lọ́wọ́ nígbà yẹn. Bẹ́ẹ̀ ni ọba àdúgbò gan ló tàmí lé wọn lọ pé ọba wọn máa ṣe báyìí fún yín. Torí ká lè kó olùkọ ẹrú níwájú àkáká lọ́hùn àbí níwájú ìlú yẹn lọ́hùn. Gbogbo àwọn nǹkan yìí ìgbà yẹn lọ́wọ́ gun inú ìlú yẹn já sí bí òmìta tó lọ já sókè èyí. Ibẹ̀ la ti pàdé àwọn tó fi ìbọn gba màlúù. Inú gbólẹ̀ máa tọ̀ ilẹ̀ ẹ̀ jìnà. Ẹ máa rí wọn láwọn tẹ́sí ẹ̀rójú wọn rí tí wọ́n àti ẹ̀jọ́ ọmọ Nàìjíríà tí wọ́n ti gba màlúù gidi pẹ̀lú ìbọn lápá. Wọ́n lè bọ́ aláàlú ni àwọn náà dẹ̀ lójú kókókókó. Àwọn àdàdẹ̀ pọ̀ náà wọ́n dẹ̀ rí pé yes. Àwọn àdẹ̀jú mẹ́jọ lọ pé àwọn tó lọ yìí náà ó dà pé wọ́n gbé inú. Ọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tí yóò jẹ́rìí mi sí nígbà yẹn Táíwò tó wà nínú àwọn tí wọ́n mú lọ nílé sí Sunday ọmọ Adéyẹmọ tí wọ́n gbé lọ sábùjá. Mr. Koiki wọn sọ̀rọ̀ tí mo sọ yìí Táíwò tẹ́sẹ̀ ń gùn tó ń dá Mr. Koiki ṣe. Táíwò yìí gangan ó lè sọ ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ nínú ẹ̀ díẹ̀ tó bá wà nínú ẹ̀. Torí àwọn nǹkan yìí a mọ nǹkan tá a fi trace. Some people nígbà tí wọ́n kidnap èèyàn lọ́fà tó jẹ́ pé a lọ rescue ẹ̀. Ẹ̀yẹ̀ máa ká sọ̀rọ̀ lọ́fà tí a bá ní ká sọ tójú ti rí ni nípa pé nígbà yẹn ọ̀rọ̀ ìfẹ́ náà dẹ̀ ni. Nígbà tí ìfẹ́ wà tí ìfẹ́ bá ti wà a máa tètè débi tá a fẹ́ dé. Òun ló fi sọ fún yín pé nǹkan tá a sọ ẹ̀ tó bá fẹ́ mọ̀ lọ́wọ́ tí mo sọ yìí ẹ lọ wo gbogbo profile kẹlẹ gbogbo fídíò tí mo ti ṣe from beginning láti bẹ̀rẹ̀ gbogbo ẹ máa rẹ́ni tí wọ́n kidnap tí a lọ gbà nínú igbó ibẹ̀ mo ti dá lẹ́sẹ̀ nígbà yẹn. Ibẹ̀ ni mo ti dá lẹ́sẹ̀ ẹni bá rántí bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹsẹ̀ padà sáàyà rẹ̀ ni ìmọ̀ rẹ̀ ni tọ́jú ẹsẹ̀ yẹn gbà yẹn. Bọ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bíbí ó ti sin wa nínú ẹ̀ àwọn ẹni yìí nígbà tá a dé ní gbogbo fi Ọlọ́run dàbúrà àwọn 13 ni wọ́n ti kọ́. Àwọn 13 yìí gbogbo wọn dẹ̀ ló gbé tuntun dání. Àwọn méjì gba àpòsaka gbogbo pé kìnìún ló wà ń bẹ̀. Àwọn àṣírí pé ààrẹ ni ara àwọn yẹn gbà sá. A rí àwọn yẹn gbà wálé ọpẹ́ ní fọ́lọ́run. Ó ní ìyàwó tá a bẹ̀rù, ó ní ìyàwó tá a kú òlé, ó ní ìyàwó tá a dé ibi tá a lọ. Àwọn fìjìláńtì débì kan wọ́n láwọn ò lè bá wa débẹ̀. Ó yá òtítọ́. But àwọn kọ̀ọ̀kan wà nínú ayé tó jẹ́ pé kò yí àwọn èèyàn. Àwọn ẹni yìí wọ́n dẹ̀ ń gbé àwọn èèyàn. Èyí Ìkòròdú, wọ́n jíyàn gbé ní Ìkòròdú, wọ́n jíyàn gbé ní kí lorúkọ ẹ̀ ní Ẹ̀pẹ́. Gbogbo àwọn nǹkan yìí ló ṣe pàtàkì fún wa láti jẹ́ pé kí gbogbo wa mọ̀. Ní wọ́n sọ pé bóyá torí ẹ̀ á wà dákẹ́ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Òun ló fẹ́ràn gbọ́ pé ìfẹ́ ìyá ni mo kí Mr. Fẹ́mi. Gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa púpọ̀ lọ́pọ̀lọpọ̀ kí Ọlọ́run bá kó ṣàánú fún wa. Torí àwọn nǹkan yìí gangan Ọlọ́run lè fi yẹ wá kúrò nínú àwọn nǹkan yìí. Mo bẹ̀ Ọlọ́run pé kọ́lọ́run bá kó lè yẹ wá kúrò nínú àwọn aburú yìí. Torí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ rí pé tẹ bá wo dáadáa tí ẹ bá wo ọ̀rọ̀ yìí dáadáa Ọláyẹmí Kóìkì kò ní bàjẹ́ fún yín. Kò ní bàjẹ́ fún yín. Màá tó rán ilé tí ọdún kan àwọn àmì wọ́n àtàkì àwọn ọmọ Yorùbá nílé Ìsàbàrùbá
ní Iléṣà Bàrùbá. Èmi àti Táíwò yìí tí mo sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ọmọ tó máa ń drive ọ̀kadà nígbà yẹn, èmi àti Táíwò la kọrí sí Iléṣà Bàrùbá tí a gbé láàbù mẹ́ tí a dẹ̀ bẹ̀rẹ̀ question lọ́wọ́ gbogbo àwọn èèyàn ta lọ sí ìlú yẹn. Ó ní ìgbà tàbí accident Mr. Koiki wọ́n rántí ọ̀rọ̀ yẹn. ẹni tó gbọ̀kadà ó ṣèṣe gan, Táíwò ó ṣèṣe gan. Ẹgbẹ́ èmi fún ara mi, èmi nìkan mo dúpẹ́ fọ́lọ́run. Lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ l'accident ọ̀kadà ládẹ̀ gbé lọ sínú ìlú yẹn kéèyàn jí láti 9 o'clock ó dẹ̀ débẹ̀ yẹn ní around 4:30 ìrọ̀lẹ́. Ẹ wo ọ̀nà bọ́dọ̀ yẹn ṣe jì tónútónú akọjáde ẹjọ́ tó yẹ lọ́nà. So àwọn nǹkan yìí tí mo sọ yìí ẹ jẹ́ kí á rò ó. Gbogbo àwọn nǹkan yẹn nígbà náà Ọláyẹmí Kóìkí ló sanwó treatment àwọn ọmọ yìí nígbà náà lọ́hùn tá a gbé lọ sí hospital. Ọ̀kadà bàjẹ́ gan ni, ó bàjẹ́ dé pé ń gidi ni. Ẹ wò náà, ẹ gbé wàhálà, ẹ gbé tí a ti fojú rí. Ṣé ti sá kí lẹ́fẹ́ sọ? Tí òkì kí lẹ́fẹ́ sọ? Gbogbo àwọn dáwọ́lẹ̀ mi máa ń jáde lẹ́nu tí wọ́n lo kinní kan. Ẹ wò ó tètè mídíà àìmọye ká gbọ́rọ̀ yẹn lẹ̀ torí ẹ̀ ni mo ní mo ṣe ń rò pé bóyá ká ronú lórí àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí. Ẹ jẹ́ kí á farabalẹ̀ ká mọ̀ pé ibi tá à ń lọ ó ṣe pàtàkì fún wa. Kí Ọlọ́run ọ̀dọ̀ aláàánú kó ṣàánú fún wa lé lórí. Ọláyẹmí Kóìkí kò ní bàjẹ́ fún yín láéláé. Ọláyẹmí Kóìkí kò ní dàrú fún ẹ láéláé. Torí pé o ti ń ṣiṣẹ́ yẹn bọ̀ látọjọ́ tó ti pẹ́. Ẹni bá rántí ìgbà yẹn náà 4 years ago nígbà tí nǹkan ṣẹlẹ̀ ní Jẹ́bà ká tó dé Jẹ́bà tán tí àwọn Fúlàní bẹ̀ sí pa Yorùbá lọ tí wọ́n sáwọn tí wọ́n kó wọn sí hospital. Mo mà débẹ̀ mo ṣe live torí pé ó pè mí Ọláyẹmí Kóìkí pè mí gbogbo wọn mo bá gbé live wọn. Ìfún ọkọ̀ nígbà tá a gbọ́ lọ́wọ́ hospital mo ráyè ṣe live o. Àmọ́ tó dúró rí ń jẹ́ náà lọ́hùn. Àmọ́ tó dúró rí kó ló di pé ìgbà tá a rescue àwọn ènìyàn dé hospital tán lábẹ̀ sí ṣe live. Gbogbo àwọn nǹkan yìí gbogbo program bá ṣe wà nílẹ̀ láti gbà yẹn ó wà lórí ètò yìí ó wà nínú platform yìí. A wà ní sọ pé bóyá àwọn nǹkan tá a ti ṣe á wà láti ní bọ́lá ààbẹ̀ sí ní àtúní máa sí ní lọ torí pé ìfẹ́ wà nígbà yẹn àti ìfẹ́ lò kéré pé ká máa dìtẹ̀ torí àwa ò gba ọ̀gá a máa sọ pé àní ìdí ẹ̀ ni kò sí nípa fẹ́ fi ṣe. Àní bí orílẹ̀-èdè wa ṣe máa dáa bó ṣe máa yanjú tá a máa kú òlókù ẹrú òun gẹ́gẹ́ ló jẹ wá lógún. Báwo la ṣe wá fẹ́ ṣe tí ó máa fi jẹ wá lógún? Báwo la ṣe fẹ́ ṣe àfi ká bára rò fẹ́ o. Ìfẹ́ ìgbẹ̀gbẹ̀ ni kókó látara gbòtá gbé dání. Ìfẹ́ yìí ni mo fẹ́ ká múlò òun láti lè kúrò nínú wàhálà wà. Ọ̀rọ̀ ìfẹ́ ìgbẹ̀gbẹ̀ òun ló gbẹ̀rẹ̀ ní pàtàkì gbé sí ayé wa. Àwọn ará bí ká sọ yìí wọn tó nǹkan mo fi Ọlọ́run ọba tó bí mi búra. Ilé kan wà èmi yìí ni mo fi Ọlọ́run ọba búra. Mo ń lọ láti Okolówó lọ sí Sàárẹ̀ èmi àti kọ̀mándà kan. Ìgbà tá a lọ àwọn ọ̀rọ̀ yìí kò yẹ kí n máa sọ mídíà. Ìgbà tí a lọ pẹ̀lú tó drive ọ̀kadà méjìlá ń lọ sí Sàárẹ̀ abẹ́lẹ̀ báwo ṣe mítì. Akọ̀wé ọkàn mi a rí ẹni tó ń lọ ní oko àwọn èèyàn tó dá màálù wọbẹ̀. Mo fi Ọlọ́run ọba búra ìbọn ló gbé dání tí ó fi ń da màálù ó dẹ̀ ń wọnú okolóko lọ. Bẹ́ẹ̀ jẹ́ pé ìbọn ní cartridge ni but ìbọn ló gbé dání. Mo níbi láti bọ́lẹ̀ ọ̀rọ̀ ní ẹjọ́ máa mọ́ ẹ̀mọ́ ẹ̀ka ṣe kìíní o. Ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó wà lọ́wọ́ tí arẹ́kọ̀dù ni o. Mo bọ́lẹ̀ mo lọ bá ọwọ́ kọ́ máa ṣe gàlàgàlà pọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run pẹ̀lú bọ́lẹ̀ ìbá ṣe tó tí yóò bá ń bẹ bó ṣe wà tí ò kúrò ń bẹ mo gba irinṣẹ́ yẹn mo rẹ̀ gba gbígbá owó rẹ̀ mo tún gba pé mo kọ́ fíìmù ẹ̀ torí ó lè fẹ́ pe àwọn èèyàn. Mo gba irinṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run
Elédùmarè kìí ṣe ogun pẹ̀lú agbára Ọlọ́run torí mi ò lógún. Àwọn ìyókù gan gbìyànjú sí mi pé ọmọ ìtàlùkọ́ fẹ́ ṣe yìí kó bá lọ di kinní kan o. Mo súnmọ́ ni mo lè gbarin sí ọwọ́ ẹ̀ irinṣẹ́ ìmọ̀ mo gbé dé sàárẹ̀ nígbà náà mo fi àwọn baálẹ̀ àwọn olóyè kọ̀ọ̀kan pé sí ẹni báyìí àwọn olóyè wíwọ́n àwọn ọlọ́pàá tó rí gan wọ́n kọ́ bí ìpè bóyá ọlọ́dẹ àbí ìkan nọ́málè à ń ṣe ọlọ́dẹ àsọta mo rí pé irinṣẹ́ ìmọ̀ fi hàn pé dáadáa òkè o gbàtà adékèdè wọn ti àgbẹ̀ kọ̀mándà ṣe bá àwọn OPC àwọn ìgbà àwọn kiri náà ni tó wà lára àwọn vigilante àpò mo ní ẹgbà ṣe mọ̀ pé mi ò dé lójú kan ní sáàlì máa gbé kiri ẹgbà ẹ máa lò àwọn evidence náà ni tẹ máa mú dání fídíò ẹ wà ìyàgbà gbígbọ́rí àìmọye àwọn àgbàgbà tí wọ́n rí fídíò yẹn wípé àpòsí ẹ̀ ni ṣé ká máa sọ ó pọ̀ tàbá ní ká máa sọ ẹ mọ̀ ẹlòmíà wọ́n pè bóyá kìíní kan àní kí ẹgbẹ́ ká máa tẹ́jọ́ náà láyè ká wà irú àwọn yẹn okòlùkò tó lè olóko wá dé bẹ́ẹ̀ tó ju ọmọ òkú ẹ̀ tó wá ló ń jẹ ọkọ ẹ̀yìn àwa fi ìbọn owó ẹ̀ á fi pẹ́ nìyẹn dànù ẹ̀dá wá ní òun sọ Yorùbá gàtàgàtà lẹ́nu òun fi ìbọn obìn sọ torí ejò ṣébọn obì ládà lọ́wọ́ olùkùmọ̀ dání ẹ̀dá wá fi ìbọn kọ́ ọrùn Fúlàní tí ọmọ Yorùbá kan lè mú bíléèdì dání àwọn ọlọ́pàá máa gba sẹ́wọ̀n ni wọn lè mú bíléèdì dání wọn lè mú ọ̀bẹ wọn máa gba sẹ́wọ̀n ni àwọn fi àdá kọ́rù kiri nobody mo kí yín Àkàlàmọ̀gbò TV mo kí yín bàbá mi ẹ bá mi fọ́lò wọn ẹ bá mi subscribe sí YouTube wọn eléyìí kú ònu ọ̀rọ̀ rọ́ àwọn nǹkan tí evidence wà ní arúgbẹ́gbẹ́ náà àwọn ìsapànìyàn bí àwọn nǹkan tí ò bá tọ́ sílẹ̀ Yorùbá àwa máa gbà kúrò lọ́wọ́ wọn á lọ rìpọ́tì fún wọn ní police station pé nǹkan báyìí lélẹ́yìí nǹkan báyìí lélẹ́yìí nǹkan báyìí kò ní wọn kó rí bẹ́ẹ̀ ẹ̀rọ àmójútó sáàdì bíbá yìí o àwọn arábí wà ń bẹ̀ ẹ̀yìn ìgbà yẹn tá kí wọ́n fi sẹ́nu bí yẹn tán Nàìjíríà gbólóko lówó wọ́n gbé àlájà kan ó dà pọ̀ mọ̀ dí àpẹ ni òwò polówó yìí ni wọ́n tó padà gbé àbá kan bẹ́ẹ̀ ẹgbẹ́ kí lọ rí ṣe sí wọ́n bẹ̀ sí jí òpé nílọrin gbà yẹn nísàlẹ̀ òpolówó náà bí tẹ́bá lọ sí odò tí ọ̀rọ̀ talẹ́lẹ́ ti jáde odò Ọ̀ṣun àbí odò Iyemẹja yìí tẹ̀fọ́ jí ẹ̀gbẹ́ sáàdì bẹ̀yẹn náà ẹ dáhùn ẹ wá rí kùtù àwọn Boko Haram sínú ológun ìyẹn láyé Buhari náà sọ àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ tíǹkì lórí ẹ̀ ká jọ gbé ilẹ̀ wò pé kì í sí ọ̀rọ̀ tó pa máa dákẹ́rẹ́ lórí àwọn nǹkan ìlú pa mí lẹ́kún àìmọye ìbò nídìí pé amọ́nikásáré lọ wò àti pé àwọn Fúlàní ti pa àwọn aráàlú bẹ́ẹ̀ ni wọ́n ti pa àwọn aráàlú lọ bí ilẹ̀ bí ẹni àwọn ẹbí sákò onílùú àìmọye ìbò níta lọ ní Ògùn state káàdì márùn tá a dé bẹ́ẹ̀ lọ kò sí aráàlú ó dàbí bálẹ̀ bíi 16 ló wà nínú ìlú yẹn kò sí bálẹ̀ kankan mọ́ kò sí ọmọ ìlú kankan mọ́ obìnrin kan ló wà nù wa adéhùn ìlú yẹn ibẹ̀ ti dáwóró wọ́n pa pásọ̀ wọ́n sun ilé wọ́n sun ọ̀kadà ẹjọ́ torí Ọlọ́run àwa márùn yìí la pe àwọn kọ̀ọ̀kan tó rí wa lókèrè wọ́n kàn wọ́n ń bá wa pé ní ẹjọ́ àti bíbá yìí ọmọ ìgboro ni wá àdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ a mà lé wọn kúrò nílùú yẹn àwọn aráàlú náà sọ̀pọ̀tì wa a lé wọn kúrò nílùú wọn láì mú kankan dání mo fi Ọlọ́run bá búra a lé wọn kúrò a rẹ̀ rí pé gbogbo àwọn baálẹ̀ míì tí wọ́n ti wọ ilẹ̀ fresh lọ a dá wọn padà sínú ìlú náà ibò àwọn kan bá wa jà nígbà tí wọ́n ní sáàdì bẹ̀yẹn kì í ṣẹlẹ̀ kí ni ìgbà tí táwọn tó náà wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá ni káàtẹ̀ tí ìdè bọ́dà rárá nílé wa náà ti ń bì ẹjọ́ kí lè fẹ́ sọ mọye wọ́n dẹ̀ pa àwọn aráàlú kò gbogbo agbègbè tí baálẹ̀ kọ̀ọ̀kan wà kò sí tó jẹ́ baálẹ̀ kankan mọ́
àwa la ṣe dáhùn padà sínú ìlú yẹn wọ́n bẹ̀ wá dé pé ká má lè kú òní ìlú yẹn a lò 3 days péré ẹ̀yìn ìgbà yẹn làwọn ẹlòmíṣẹ́ wa lọ tí wọ́n ń ṣe fídíò tí wọ́n ń gbé sọ́wọ́n láì lè àti àti wàá mẹ́lẹ̀ ìgbà àti tá àti kìíní tán adẹ̀mọ́ mi dárúkọ wọn torí pé wọ́n gbọ́ pé àwa ti di abẹ́ tó dáa pé wọ́n gbà tá à lọ tí wọn ò dáhùn bàtà wọn á gbọ́ṣẹ́ tá a ṣe lọ́sẹ̀ wa lọ síbẹ̀ ẹ dáhùn kí lẹ wá fẹ́ sọ kí lẹ lè sọ nípa wa kí ni ìwà abitẹ́tẹ́tẹ́ bóyá kìíní kan àwọn tí kì í awé sí àwọn tó jẹ́ pé wọ́n kàn máa gbé wọ́n máa gbé fídíò báyìí rẹ àti irọ́ o ẹ gbàgbé tiwa ni pé ká dáàbò bò lú ká dẹ̀ máa fọwọ́ kẹ́ni kankan ni pé kí wọ́n fún wa láyè nígbà náà lọ ẹ lè máa pa wá ká wá dákẹ́ o ẹ lè pa wá ká dákẹ́ èmi ò gbójú mi bò ẹ gbọ́ mi torí pé ọlọ́run ọba ló lẹ̀mí mi ẹ̀yin máa pa wákẹ́ pa bàbá kó kí àwọn nǹkan tí wọ́n gbé sílẹ̀ kẹ́ ẹ fi màálùú jẹ gbogbo ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ní wọn kú òní ìlú kí ìlú wa dáwóró kí ló dé ìlú yẹn dáwóró náà tí mo dẹ̀ ná àwọn ẹlẹ́rìí tó pọ̀ ẹ dá mi lóhùn ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ́ẹ̀ ni màmá sọlá kò gbọdọ̀ kú ló pè wá nínú ìlú yẹn ta wọ́n lè ti bẹ̀lú ẹ̀ kí ló dẹ̀ ṣe sọkẹ́ tó lọ síbẹ̀ àwọn òfin gbọ́ pé wọ́n ti ń da ìlú kan láàmú ń gbà yẹn àwọn òun gbọ́ pé wọ́n ń da ìlú á dé bẹ́ẹ̀ á lè fojú wa rí nǹkan tó ń ṣẹlẹ̀ láì ní mú wọn pinni torí pé a fún ọlọ́pàá Nàìjíríà ní respect àwọn ọlọ́pàá náà máa kó la máa ní mo kí yín bẹ́ẹ̀ ni màá mi torí ẹni òní ẹ̀nà ẹ̀ṣẹ́ púpọ̀ nínú àwọn tó lè gbẹ̀rí mi jẹ́ ni ẹ dáhùn àwọn àyẹn lábẹ́ lè dìgbẹ́ lójú ẹlòmíì lónìí kí la fẹ́ sọ nípa àwọn wàhálà táwọn èèyàn ní kájọ sí papọ̀ kí la fẹ́ sọ torí ẹ̀ ìfẹ́ tó wà làwọn ṣe ń borí òun fi ń sọ ọ̀rọ̀ ìfẹ́ táwa ń lò pẹ̀lú àwọn èèyàn tiwa òun la ṣe ń borí láì mú kankan tó dáwà fún àwọn ìjọba ní ẹ̀sọ́ pé wọ́n ní wọ́n ṣe kíní kan bẹ́ẹ̀ ẹ má lọ síbẹ̀ àwa máa dé bẹ́ẹ̀ o a máa wò nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa wo gbogbo mọ́tò wa wọn ò ní rí sí ń bẹ́ a dẹ̀ máa débi ká lọ torí bá fẹ́lẹ̀ gba àwọn èèyàn wa là bá máa dé bẹ́ẹ̀ o àníkọ tó máa ṣẹlẹ̀ torí pé nítorí ìran wa ní torí ìran wa yìí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní wọ́n ṣe sọnù torí ìran wa pé à ń jà fún ìran wa ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe lọ sí kí la wá sọ àwa ní bá wọn sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ mọ́ tí ìfẹ́ bá ti wà gbogbo tẹ ìgbìmọ̀ jọ yín yẹn kò sí bẹ́ẹ̀ bá débi tẹ́ lọ níṣẹ́ lè máa ṣẹ́gun torí ọ̀tọ̀ làyájọ́ ọ̀tọ̀ lóhùn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá pè lọ́wọ́ táwọn bàbá wa bá pè àwọn ohun yẹn ilẹ̀ ẹ̀ dẹ̀ máa mú yín a máa lé àwọn ẹni yẹn lọ kó tó di ká débẹ̀ a ti máa bẹ ọlọ́run Olódùmarè ká tó kúrò ká tó bẹ̀rù ọlọ́run ọba kó fún wa ṣe kán má rí kankan ṣe fún wa káwọn sàtìlú wọn kúrò ní. tẹ́lẹ̀ gbọ́ pé àwọn ọmọ ìgbòho wọlé tí wọ́n kàn gbọ́ pé àwọn ọmọ ìgbòho ti wọlé ká pariwo ayé gan lásán àwọn ará bí wọ́n fẹsẹ̀ fẹ́ ni wọ́n dúró wọ́n ṣe kí ni o tí wọ́n gbọ́ pé Ìgbòho ti dé gbogbo wọn abábi tí wọ́n ti mú gàdí abábi tí wọ́n ibi àwọn tó ń jẹun lọ́wọ́ gbogbo wọn tí wọ́n sá lọ wọ́n fi màálù lẹ́ màálù lọ́kọ̀ ìyá báyìí pé Ìgbòho ti wọ̀ ló ẹ̀dá àwọn aráàlú kọ̀ọ̀kan náà tẹ̀lé wa wọgbó agbóngbó láàárọ̀ à ń jáde ní alẹ́ láì fi ẹ̀mọ̀ pé wọ́n ti lù àbí 12 ti lù. bẹ́ẹ̀ ni màámi ẹ wá ní ká máa sọ nǹkan tó ń dùn wá lórí àwọn nǹkan yìí ẹ ní jẹ́ ká lè máa mọ̀ pé kò dìgbà tá a bá dákẹ́dà kan láà ń sọ nǹkan báyìí nǹkan tó fi sí rí àwọn nìkan wà inú ṣọ́ọ̀bù yìí òun náà ló ti lápá ẹsẹ̀ tí wàhálà lọ a mọ àwọn èèyàn bí èèyàn
mo mọ àwọn ìyá wa tó yẹ pé Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún wọn láéláé àdúró tí wọn bí wọ́n ṣe dúró ti ogun àwọn ẹni tó yẹ pé wọ́n fi ìfẹ́ lò nínú ẹgbẹ́ wa tó yẹ pé bí wọ́n ṣe dúró tì wọ́n Ọlọ́run máa bá mi dúró tì wọ́n tọmọtọmọ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run mo forí gbọdọ̀ wọn láṣìírí orí ìyá yẹn dúró ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé nǹkan ṣe gbogbo ìyá yẹn dẹ̀ ní fúnra rẹ̀ gbogbo tá a bá lọ náà ló máa dé Ọlọ́run máa pa ìyá yẹn nísìn kó bá mi fún lẹ́nu kó tó wá bá mi ṣe ìlọ́po owó fún ìyá náà torí wọ́n ti lùsì nǹkan púpọ̀ bẹ́ẹ̀ ni làwọn ọ̀dọ́ ẹ̀ dáhùn àwọn ọ̀dọ́ ńlá àdá lè sọ lórí ìlànà ká sòkò tó yá di pé ẹ máa pariwo kan nísìnyí tábà ti gbé ìfẹ́ láti gbé ìfẹ́ dání mo fi Ọlọ́run ọba búra mo fi Ọlọ́run ọba tó lẹ̀mí mi búra sí i níwọ̀n ìgbà tí àwọn bàbá yìí ti parí ìjà wàláhì tàláhì sí Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tí gbogbo ìjà ti tọ́ àtàwọn àgbààgbà mo fi Ọlọ́run ọba búra kò gbà wọ́n tún ní ìbísí kiri máa fi lọ ẹgbẹ́ òsì mọ́gbàlẹ̀ nígbà tó ti parí ìjà tí bẹ́ẹ̀ ti wà wàláhì mo lè dúró tó bí ìṣùgbọ́n alẹ́ ní ìmọ̀ ti sọ̀kan àṣeré ẹgbàgbé àfẹ́ kí ìlú dàrú àfẹ́ kí ìlú bàjẹ́ òun làwọn ṣe ń ṣe máa ṣe ń ṣe ẹ̀gbẹ́niyé torí tí Yorùbá ti sun Yorùbá débi kó kan ògiri Yorùbá ò ní ti fara kí ètò mú àwọn bàbá wa tí wọ́n fi sọ̀rọ̀ nísìnyí ẹ mọ̀ pé ẹ ti sún ẹ ti kọ́ wa ní èrò ni ẹ ti pa àwọn bàbá wa ẹ ti pa àwọn ìyá wa ẹ tún wá sí ẹ wá pa àwọn aláṣẹ wa àwọn gbogbo tó tú ilẹ̀kùn wa tí wọ́n tú ìṣẹ̀dá wa àwọn làwọn bá ẹ gbọ́ àwọn gbogbo ẹnu ẹ tún wá pa wọ́n ẹbí ẹ ti kọ́ ẹrọ nínú ẹ ti kọ́ ẹrọ nínú ẹgbẹ́ kí ni ìjọba ṣe lórí ẹ máa wọ̀n kan ìyẹn kọ́ ni o tí wọn ò bá ti pa gómìnà kan ọ̀kan pọ̀ ọmọ gómìnà kan mi ò rí bóyá a lè tí ìmọ̀ tá à ń ṣe nílẹ̀ Yorùbá mọ̀ sọ wọn a lè tí sẹ́ẹ̀tì ọpọlọ wa pé nǹkan ṣẹlẹ̀ nínú ìlú o ẹ máa kò bóyá a kàn máa sàré dá tẹ́tà nílé sọ̀rọ̀ lórí tó ṣẹlẹ̀ irọ́ o lọ́wọ́ tá a wà yìí àsìkò tá a wà yìí ẹ̀yin Fúlàní ẹnu ṣàgbéjẹ́ mọ́wọ́ o kì í ṣeré o torí pé àyìnbá yín ṣe lẹ́yẹyọ ni ẹ jẹ́ n sọ fún yín àwọn ẹlòmíì kan ra gbé pé ní bí wọn tí wọn ò ṣe ẹ̀ sínú sọ́ọ̀bù tó yẹ pé ẹ wò ó ẹ jẹ́ gbogbo ilé bẹ́ẹ̀ ń ṣe ẹ kàn pariwo ni ariwo yẹn pa mo mọ̀ pé àwa ò fẹ́ jà a fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ a gbọ́ pé bóyá kíní kan nǹkan táwọn máa ń sọ nìyẹn àwọn ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ ẹ̀yin lẹ̀ ń pààyàn àwọn ò ń pààyàn ẹ gbọ́ àwọn ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ làwọn ti ń gba ilé tó yẹ ká gbà lábẹ́ bí ìwé tó lábẹ́ bí gbogbo nǹkan tó àti ariwo ká ṣe mídíà síta ká dẹ̀ ṣe rálì bọ̀ wá ń dùn mí fún àwọn tí wọ́n jẹ́ àwọn security Nàìjíríà tó jẹ́ pé wọ́n rò pé àwọn ọmọ àwọn àbúrò wọn àwọn fámìlì wọn àwọn náà tó ní kí wọ́n dájú kọ pé ìgbà tá à ń dá kéde fún tara wa nìkan torí tí wọn làkọ́kọ́ ìjà tá à ń jà yìí wọn ò ronú débẹ̀ wọ́n dà ti pa àwọn èèyàn ẹ jẹ́ ká rò ó mo fi Ọlọ́run bá bẹ̀ yín torí pé ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lé ní ẹ máa lọ lọ́la ẹ̀ ní sí ń bẹ̀ mọ́ lọ́la àwọn nǹkan ló tún máa wà láyé yẹn o gbogbo nǹkan yẹn ẹ máa rántí gbogbo ẹ̀yin tẹ́ wà nípò ẹ máa rántí pé ipò tẹ́ wà yẹn ẹnìkan yìí ń bọ̀ ń bẹ̀ lọ́la gbogbo tẹ́ ń ṣe ó kù sí yín lọ́wọ́ ẹ wò ó pé sí ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ tẹ́mi á sọ fún yín lèmi ti sọ fún yín ọ̀rọ̀ tí máa jẹ́ ká ẹ mọ̀ lèmi ti jẹ́ ká ẹ mọ̀ lénìí. Hello? Ẹ kálẹ́ o.
láti bùsà láti mo wà lórí program sá. Okay, sá. So gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ ká ẹ mà, torí ẹ̀ mo fẹ́ kí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà tí ó di nǹkan mú, àwọn àgbààgbà tó so ayé papọ̀, àwọn àgbààgbà wa tí wọn ò jẹ́ kó bàjẹ́, tí wọ́n parí gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá láàrin bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò àti bàbá mi Olóyè Sunday Igboho àti àwọn àgbààgbà pátápátá tí wọ́n ń jà àtòsí àti bọ́ba jíròrò, gbogbo yín la kí ẹ kú fọmọ ènìyàn ṣe, kò ní bàjẹ́ fún gbogbo yín pátápátá o. Gbogbo ọmọ ẹgbẹ́ OPC pátápátá kò ní bàjẹ́, gbogbo ọmọ Yorùbá pátápátá nínú gbogbo ọmọ Yorùbá nínú gbogbo yín mo kí kò ní bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Mo kí Mr. Ajani. Gbogbo àwọn nǹkan yìí bí ìfẹ́ bá ti wà àti débi tá à ń lọ o, bí ìfẹ́ bá ti wà àti débi tá a fẹ́ dé. Ẹ jọ ìfẹ́ lámìdí, ẹ má yẹ ká bára wa jà, ẹ má yẹ ká bára wa jà o, torí ìfẹ́ gangan òun nìkan ló lè gbé wa débi tá à ń lọ. Ìfẹ́ gangan ló lè jẹ́ ká ṣe àṣeyọrí. Ẹ jọ ẹ jẹ́ ká lo ìfẹ́, ẹ jẹ́ ká ṣe kí ni o, ẹ jẹ́ ká lo ìfẹ́, torí pé ìfẹ́ gangan òun ni kókó, òun gangan ló lè gbé wa kúrò nínú àwọn nǹkan tá à ń sọ yìí. Torí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣe dáadáa, ẹ jẹ́ ká ṣe déédéé, kò ní burú fún wa, kò ní burú fẹ́ nìkọ̀ọ̀kan wa. Mo fi àsìkò yìí mo fi ń kí gbogbo ilé pátápátá káàbàtà. Mr. Sunday mo kí yín, Babátúndé. Ẹ wo Ọlọ́run bọ̀ ní padà lẹ́yìn wa nígbà kankan, àánú Ọlọ́run dẹ̀ máa wà pẹ̀lú wa, orí Ọlọ́run máa wà pẹ̀lú wa, gbogbo ohun tá a fẹ́ pátápátá Ọlọ́run á ṣe fún wa. Ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́, ẹ gbọ́ ni, ẹ jẹ́ ká bára wa lo ìṣọ̀kan, ẹ jẹ́ ká bá wa lo ìfẹ́ àti ìṣọ̀kan, òun la lè fi borí o. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìfẹ́ ti wà ní wa. Bàbá mi yìí náà, bàbá Rájí Abbas, a dúpẹ́ lọ́wọ́ yìí náà. Gbogbo wọn ti jẹ́ kó ogun ti sinmi, ẹjọ́ gbogbo tó bá tún kù sí ẹjọ́ ẹ̀ tó máa parí ẹ̀. Àbẹ́ẹ̀rí pé gbogbo kí níyàn rẹ̀ lura wọn ni àwọn aráàbí ti mẹ́ni tó tú àṣírí wọn tí wọ́n ń sọ ìtàn. Ẹ jẹ́ support àwọn náà pẹ̀lú star, ẹ bá subscribe sí YouTube wa. Ẹ gbọ́, torí ẹ̀ wọ́n ti mọ̀ pé Ààrẹ Òpìtàn sọ ìtàn tó ń tú àwọn Fúlàní yìí láṣìírí. Àwọn náà fẹ́ lo àwọn kinní wọn láti fẹ́ fi ṣàṣàṣì. Mo dẹ̀ mọ̀ pé kò lè ràn wá, wọ́n gbìyànjú ni, wọ́n wá ń di àwọn èèyàn sáàrin wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tán nínú wa tinútinú. Mo bẹ̀ yín ẹ̀yin bàbá mi, mo dẹ̀ tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ ẹ̀yin àgbààgbà, a tún nǹkan ṣe. Mo dúpẹ́, kò ní bàjẹ́ fún yín láéláé, kò ní yẹ̀lẹ̀ fún yín láéláé. Mo dúpẹ́ o, inú mi dùn lánàá nígbà tí mo gbọ́, inú mi dùn o. Ẹ mọ̀ bínú mi ṣe dùn tó pé àbọ̀ àti jagun àjàyè, torí tèmi rí látijọ́ yìí nìyẹn, torí tí mo rí nìyẹn o, nǹkan tí mo rí nìyẹn. Débi tá à ń lọ yìí, ní tó bá fi mú wa tí a fi ṣe dáadáa, ọ̀rọ̀ yìí máa léwu o, ó máa léwu. Wá wá dúpẹ́ fọ́lọ́run pé ó yọ wá kúrò, ó dẹ̀ ṣe tó tọ́. Mr. Tọ́sọjí mo kí yín, bẹ́ẹ̀ ni no going back ni. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan, ká di òtítọ́ mú, ká di òdodo mú, ká lè débi tá à ń lọ. Ẹ jọ̀ọ́ kò ní sú wa, kò ní rẹ̀ wá, ẹ gbọ́, kò ní sú wa, kò ní rẹ̀ wá o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa mọ̀ pátápátá káàkiri ilẹ̀ káàárọ̀ òjìrè. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi, mo tún fi àsìkò yìí kí yín pé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di láti Èdùmàrè. Ọlọ́run ọba tó láyé, ọba tó lo gbogbo tó dẹ̀ sí gbogbo, kò ní fi yín sílẹ̀ nígbà kankan o.
lílọ bíbọ̀ wa dẹ̀ ní kò ní bọ́mọ aráyé nú pẹ̀lú àṣẹ Ọlọ́run. ẹ jẹ́ ká gbà, ẹ jẹ́ ká mọ̀ pé báyìí ló ṣe rí, ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run bí Ọlọ́run bá ṣe dá wa. ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run bí Ọlọ́run bá ṣe dá wa, torí pé ó dá wa lẹ́ni ire, ó dá wa lẹ́ni ọlá ẹni ọlà. ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run pé ibi tó dá wa sí kò fi bú wa. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run bá yìn ẹ́, Ọlọ́run bá yìn ẹ́ o. Kò ní bàjẹ́ fún ẹnìkọ̀ọ̀kan yín pátápátá káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire, kò ní bàjẹ́ fún wa. A máa dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run. Gbogbo yín pátápátá, ọwọ́ yín méjèèjì tẹ́ fi ń ṣàdúrà, ẹ ní fi gbọ́ ọmọ sí. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi, ọba tó láyé tó lásìkò, a máa wà pẹ̀lú yín. In case ká fẹ́ pé mo ti pin nọ́mbà mi sórí ètò, bóyá lára àwọn support àwọn standard wa tá la fẹ́ ṣe, àbí ìrànlọ́wọ́ mìíràn, abẹ́fẹ́ pè wá lórí ètò, bóyá fún kankan ni, abẹ́fẹ́ pè wá ṣàkíyèsí, abẹ́fẹ́ polówó ọjà yín, ẹ lè pè wá sórí 080 83 89 25 58 83 89 25 58 080 83 89 25 58. Bẹ́ẹ̀ ni mo kí wa lọ́pọ̀lọpọ̀. Àánú Ọlọ́run máa pẹ̀lú wa, orí Ọlọ́run máa pẹ̀lú wa, a ní ṣubú dànù. Àdúrà máa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ibi tó ń kálukú rere sí tí ò tí ì rere gbà, Ọlọ́run àwọlá Ramadan yìí a bá mi jẹ́ kún kálukú rere tí ẹ gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. A wà ní ṣubú nígbà kankan. Bẹ́ẹ̀ ni ó dàbọ̀.